Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá léyìí tí gbogbo ọmọ Yorùbá ń gbìyànjú wọ́n ń làkàkà láti rí i pé ó wá sí ìmúṣẹ. Mo kẹ́yìn àlèkúlà mọ́hó wárasátọ́lá hambiyahi ẹ̀yin àfa ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mukadam sheik àti gbogbo mùsùlùmí pátápátá wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù Celestial wípé àlàáfíà ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀yìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé mo kí yín wípé ewé á máa jẹ́ ẹ̀ní ṣe ewé já ẹ̀ní ṣe gbòwò àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe ẹ̀yin abiyamọ tí wà pẹ̀lú ọmọ tọmọ yìí fi rẹ̀ dànù àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fi kan ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o mo kí kábíyèsí ọ̀nìrìṣà bó tiẹ̀ ṣe wípé ọ̀rọ̀ alẹ́ yìí yọ̀ọ̀ka ààfin kábíyèsí mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀ ọba babátúndé ẹni ìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jájá the second mo fi wọ́n kí bàbá tèmi olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba owólabí ọlákùlẹ́yìn akínlóye the first bàbá àkú ìṣẹ̀lẹ̀ kàyéfì léyìí tó ṣẹlẹ̀ ńlẹ̀ ìbàdàn lónìí tó gbomi lójú ọ̀pọ̀ ọmọ ìbàdàn tó jẹ́ ọgbẹ́ ọkàn mo fi yín kí gbogbo ládéládé lóyèlóyè pátápátá lẹ́ẹ̀kárọ̀ òjíire mo wá kí bá mi àdìsá ọmọ adéyẹmọ akùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá àṣàbí olóyè Sunday adéyẹmọ Ìgbòho òòṣà mo kí Professor Banji Akíntóyè mo wá kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí Mákindé èyí ti ṣe kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ti jẹ́ tí ilẹ̀ Ìbàdàn tá a fi wá pàdánù àwọn ọ̀dọ́ langba àwọn mọ̀jèsí àwọn ọmọ tọ́dún orí wọn ò tí ì kọjá ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún sí mẹ́fà tá a fi wá pàdánù ẹ̀mí wọn lọ́pọ̀lọpọ̀ lónìí ó mà ṣe o. mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi wípé ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé káyín mọ́lé lágbára lọ́wọ́ ọlọ́ iṣẹ́ ìṣe wa ò ní di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ohun ìṣe wa ohun tá a fi ń ṣiṣẹ́ ò ní dojú ìjà kọ wá àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayélé lọ́wọ́. mo kí gbogbo ọmọ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ ní Kogi Kwara Ògùn Ọ̀ṣun Oǹdó pẹ̀lú ìpínlẹ̀ Èkó wípé a kú dédé àsìkò yìí o. kí ló mú mi wá ta? lóòótọ́ mò ń sọ̀rọ̀ nípa òpònú àbí ìpábí ọmọ pàǹpálágé ọmọ sàn tí kó pọ́npọ́ báran rẹ̀ àdánwò ọmọ olè dáńbásá ọmọ ajímárúwá ni ìyẹn Portable tó pera rẹ̀ lọ́mọ lálọ́mí tó ń tàdà àdàpè rẹ̀ tó ń jẹ́ ìnagijẹ wèrè ara rẹ̀ ń jẹ́ wèrè olórin ọ̀rọ̀ rẹ̀ ló yẹ kí n sọ lálẹ́ yìí
àmọ́ ìṣẹ̀lẹ̀ tó gbomijé lójú ọ̀pọ̀ ọmọ Ìbàdàn ṣẹlẹ̀ léyìí tó sì mú omijé lójú ọ̀pọ̀ ọmọ Ìbàdàn, tó gba omijé lójú ọba aládé ńlẹ̀ káàárọ̀ nílẹ̀ Ìbàdàn, tó gbomijé lójú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, tó gbomijé lójú ààrẹ fún gbogbo ẹgbẹ́ ọmọ Ìbàdàn pátápátá, tó sì gba omijé lójú ọ̀pọ̀ òbí nílẹ̀ Ìbàdàn. Mo kọ́kọ́ ṣe ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé pẹ̀lú kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, ààrẹ ẹgbẹ́ Central Council of Ibadan Indigenes, Barrister Níyì Ajẹ́wọlé, àwọn òbí tí ọ̀rọ̀ náà kàn, kí Olódùmarè kó rọ gbogbo yín pátápátá, kó rọ̀ yín lójú. Àwọn ọmọ tó sì wà nílé ìwòsàn tí wọ́n àti ìjẹ́ pé Ọlọ́run, kí Olódùmarè kó bá wa fún wọn ní ìwòsàn, kí wọ́n fi ẹsẹ̀ ara wọn, kí òbí wọn ó gbé wọn kúrò ní kó wá ilé ìwòsàn tí oníkálukú wà láyọ̀ àtàlàáfíà. Ọjọ́ má lè gbàgbé lọ́jọ́ òní jẹ́ nù tán lẹ̀ Ìbàdàn, tá a sì ní gbàgbé láíláí. Tó bá ti jẹ́ situation tó ti jẹ́ wípé a ti ń lù sí ọmọ more than 42 tó jẹ́ àwọn mọ̀jẹ̀sín, ìṣẹ̀lẹ̀ aburú, ìṣẹ̀lẹ̀ kàyéfì tá ti pàdánù ọmọ more than 32 tí more than 40 tán sì wà lórí wípé wọn ó yè. Ẹ wò ó tọ́ ká ṣe kíni, ó mà ṣe o. Kí gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ ní pàtó? Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn á fẹ́ wọ́ndà pé èé ṣe bóun lè ṣe jẹ́ tí ilẹ̀ Ìbàdàn àti àwọn agbègbè kọ̀ọ̀kan tó súnmọ́ tí a fi wá di wípé à ń pàdánù ọmọ tó lé ní 32 lọ́mọ tí ìjọba gẹ́gẹ́ ti confam wípé a ti pàdánù. Kí ni tó fà á? Níbẹ̀rẹ̀ mo ní ọ̀rọ̀ yìí kan Ọ̀nìrìṣà, ó sì kan ìyàwó Ọ̀ní gángan, Olori Silekunola'S Naomi, àwọn gángan lọ̀rọ̀ yìí kàn jù. Torí àwọn alágbé ètò wá sílẹ̀ Ìbàdàn wípé àwọn fẹ́ fún àwọn ọmọ màjèṣín, ọmọ léńjeléńje 5,000, àwọn fẹ́ fún wọn ní ẹ̀bùn gẹ́gẹ́ bí tí a ti pèsè lẹ̀ fún Kérésìmesì. Àmọ́ níṣe ni èsúrú pàdídà tó ń lájá o. Ọmọ 5,000 ni wọ́n láwọn ń retí. Ìgbà tí Olori Silekunola'S Naomi tí wọ́n wá sílẹ̀ Ìbàdàn tó dé síbàdàn lánàá, wọ́n wà lórí afẹ́fẹ́ kan lọ́dọ̀ ẹ̀gbọ́n mi Alhaji Oríyọmí Hamzat. A dẹ̀ ń béèrè lọ́wọ́ wọn bẹ̀ pé bó o ní ètò ààbò. Wọ́n dẹ̀ ń fọwọ́ sọ̀yà wípé n tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ló ti ṣe kíni, ló ti dúró tó yanrantí.
àmọ́ ohun ìbànújẹ́ gbà ló jẹ́ fún wa pẹ̀lú ń tó padà wá ṣẹlẹ̀ lénìí. Islamic High School ní Basọ̀run nìbàdàn ni wọ́n ti pínyàmú ètò náà láti wáyé. Alhaji Oríyọmí Hamzat iléeṣẹ́ rédíò wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní pariwo láti bíi aago 4 ìdájí wípé ẹ̀yin èèyàn tẹ́ ẹ ti ń kó ọmọ lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe ètò látàgo 4 ìdájí aago 3 òru ẹ kó ọmọ ẹ máa padà lọlé torí wípé kíni ó di ìgbà tílẹ̀ bá mọ́ dáadáa kétò tó bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé ètò tá a bá ti kéde lórí rédíò pàápàá jùlọ rédíò tó bá jẹ́ èyí táyé ń tẹ́sí sí tí wọ́n ń gbọ́ jùlọ ó ti dandan kárí kọjá ayé tá a expect. Wọ́n ń gbọ́ Oríyọmí Hamzat ní Ìwó, wọ́n ń gbọ́ ní Ìkirè, wọ́n ń gbọ́ ní Gbọ̀ngán, wọ́n ń gbọ́ ní Fìdítì, wọ́n ń gbọ́ káàkiri. A lè expect pé irú àǹfààní yẹn wípé Ìbàdàn nìkan ni yóò wà limited to. A rí àwọn tí ó wá láti Ìwó, a rí àwọn tí ó wá láti Ìkirè, Bàkàtàrì náà gbẹ̀yìn, gbogbo sáìdì Ògúnmákin, torí wípé kí ni ìṣẹ́ pọ̀ nígboro báyìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ni ò rọ́wọ́rọ́ rí, oúnjẹ kò lọ déédéé mọ́ bó ti yẹ kó lọ. Kò sì síbi tí àwọn èèyàn ó ti gbọ́ wípé wọ́n fẹ́ fún wọn ní oúnjẹ àti owó tẹ̀ ní ẹ̀spẹ́ẹ̀tì kérò olùbẹ̀ pa. Kò sí. Olori Naomi aya Aláàfin Ọọ̀ni Ìrìṣà àwọn ló gbé ètò yìí kalẹ̀ wípé àwọn ò fún 5,000 ọmọ léńjeléńje, àwọn ò fún wọn ní oúnjẹ àti ẹ̀bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn ò pe àgbàlagbà, ọmọ léńjeléńje làwọn pè. Ìyàlẹ́nu ló wá jẹ́ wípé bẹ́tò náà ọ̀bá ti dára tó, bẹ́tò náà ọ̀bá ti wuyì tó, ayé padà yé sí. Ìdí tí mo fi láyé yé sí ni wípé àwọn eléèbó ń pè nǹkan kan ní stampede, ìtẹra ẹni pa. Ó mà wáyé ń bi ètò náà léyìí tó sì jẹ́ wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú ìròyìn àti ọ̀rọ̀ tó jáde láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ń fi yé wa wípé more than 62 children are dead presently. More than 32 ọmọ léńjeléńje ni wọ́n ti gbèkúrú jẹ́ lọ́wọ́ ẹbọra. Àti ṣerú èyí àìmọye more than 40 ló wà injured. Ìbéèrè tẹ́mi wá ń béèrè ni pé ṣé àfọ́fà ní àbámuwọ́ Ọlọ́run? Ẹ̀bi ẹni ó ṣe ni àbẹ́bí ìjọba? Torí pé Olori Naomi Silekunola'S wọ́n ní pé kì í ṣẹlẹ̀ Ìbàdàn nìkan nírú ètò yìí ti ń wáyé. Wọ́n láwọn ti ṣe nílé Ifẹ̀, wọ́n ti ṣe lọ́ṣun, wọ́n ti ṣe lóǹdó, wọ́n ti ṣe lẹ́kìtì. Ti Ìbàdàn là ń ṣe lénìí lọ̀rọ̀ dé bá mi mọ́ wọn lọ́wọ́. Ti Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun, ọbọ̀ ṣòkòtò kẹmẹrẹ bí ìjà.
iná ṣe kíni iná ṣe léni àmọ́ ó dàbí ẹni wípé ó sọwọ́ kan jà mọ́. mo fẹ́ gbìyànjú kí n wá ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn kí n kà á jáde ká lè gbọ́. mo fẹ́ wo bóyá màá rí i kí n kà á jáde ká lè gbọ́. mo ń bọ̀. àtẹ̀jíṣẹ́ méjì ló ti jáde láti eléyìí ni wípé many children confirmed death at Oni of Ife'S ex-wife Christmas event. mo fẹ́ wá àtẹ̀jáde mo fẹ́ ṣe kíni mo fẹ́ wá àtẹ̀jáde àtẹ̀jíṣẹ́ léyìí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ máa gbọ́ o. An end of the year celebration. Okay. In a statement released on Wednesday, which is today, the State Commissioner for Information and Orientation, Dr. Oyelade, confirmed that the stampede occurred at a private children funfair at Basharun Islamic High School. Oyelade stated that the government swiftly mobilized a rapid response team following the breaking of the incidents. The commissioner noted that 50 victims had been swiftly transported to various hospitals within Ibadan metropolis for medical attention. While appreciation ìyẹn ìgbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ ó nìyẹn o. àtẹ̀jáde míì tó wá ṣẹ́yọ níbi tí the state government has announced the arrest of the organizers of children party in Ibadan that ended in tragedy. wọ́n forúkọ bàbá wa sí ẹ̀gbọ́n mi Oríyọmí Hamzat pẹ̀lú Olori Naomi Silekunola'S ipa ní organizer àmọ́ ó dàbí ẹni wípé kò fẹ́ẹ̀ kan Alhaji Oríyọmí Hamzat. kò fẹ́ẹ̀ kàn wọ́n. mo fẹ́ ka àtẹ̀jáde tó padà jáde ní kòpẹ́kòpẹ́ yìí láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí wọ́n fi ń ṣàlàyé fún wa wípé iye ọmọ báyìí ló ti gbẹ́mìí mì.
wọ́n mọ̀ ṣe ọlọ́run mọ̀mọ̀ sọ wá lórúkọ bù. ọ̀pọ̀ ìwé ìròyìn ló ti gbé stampede at Ibadan Children's Christmas Party hosted by Oni of Ife'S ex-wife. Ọ̀gá àtẹ̀jáde lọ lóríṣiríṣi. Now, latest from the executive governor of Oyo State. The Oyo State governor has directed organizers of the Funfair that claims lives of children in Ibadan to turn themselves in for police to avoid wrath of government. Ìgbà tí igbákejì gómìnà Báyọ̀ Lawal tí wọ́n lọ lọ́nà àá tó sọyún jáde ó mà ṣe o. ọmọ 32 láti confam ó ti jẹ́ pé ọlọ́run bó la ṣe kò bí wọn nígbà tí a ń múra ọdún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì. àrọwà wo la fẹ́ ṣe fún bí àwọn ọmọ yìí? tẹ́ ẹ bá fẹ́ ṣètò tẹ́ ẹ fẹ́ organize ètò, kí ló dé tẹ́ ẹ ṣe ní ṣe pé ó mà ṣe o. àwọn èèyàn ti ṣerú ètò yìí rí tí ò sì ní lọ́bọ̀lọ́bọ̀ nínú. mo rántí dáadáa ìyá wa Florence Ajímọ̀bí a máa ṣerú ètò yìí. tíkẹ́ẹ̀tì làwọn èèyàn ń lò. ó ṣe wá di pé ìtẹra ẹni mọ́lẹ̀ ṣẹlẹ̀ tó wá gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ léńjeléńje, àwọn ọmọ tí a ò mọ tí ọ̀pọ̀ wọn padà jẹ́ lẹ́yìn wá ọ̀la. gómìnà ń bẹnu àwọn ọmọ tó jẹ̀bi tó papòdà lénìí. president ń bẹnu wọn, senator ń bẹnu wọn, rep ń bẹnu wọn, doctor ń bẹnu wọn, sójà ń bẹnu wọn, ọlọ́pàá ń bẹnu wọn, navy ń bẹnu wọn, air force ń bẹnu wọn, lawyer ń bẹnu wọn, pilot ń bẹnu wọn. àmọ́ nípa àìmọ̀kànmọ̀kàn, àìní ètò tó múnádóko, ẹ ti fi tiyín gba omijé kíkorò lójú àwọn òbí. mi ò tó wá rí àwọn náà bá wí. ìṣẹ́ ohun òṣì ó ti pọ̀jù nílẹ̀ káàárọ̀ òjíire. torí wípé kí ló lè fà á? pátápì rẹ̀ kan fún wọn ní ráìsì kóńgò 2. owó tí òbí mi tó fi wá kọ́mọ wá láti ibi tó ti wá gan ó lé ní 5,000. èló ló wá fẹ́ gbà? débi wípé ẹ̀mí wa bọ́ tó wá pàdánù ẹ̀mí. èló la fẹ́ gbà? ọ̀nà wọn la wá fẹ́ gbà compensate wọn tí ó tó ọmọ wọn. bàbá mi ò mọ̀ wípé wọ́n ti mú ọmọ òun lọ síbi tí wọ́n ti fẹ́ lọ rèé gba oúnjẹ ẹlẹ́sìn rìn, lọ gba ẹ̀bùn tí ò ní bá wọn wáyé ọdún míì. bàbá mi ò mọ̀. bàbá ti jálàmbá lọ lórí báyé wọn ò ṣe dáa. bàbá ọmọ délé lè ní ìsìn wọn máa fún ní ìró ìbànújẹ́ wípé àwọn ọmọ rẹ̀ ń bẹ nínú àwọn tí wọ́n tẹ̀ pa níbi àpèjẹ àbí nínú ètò kérésì tí ìyàwó Ọọ̀ni àná Sílẹ̀kùn ex-wife Ọọ̀ni Naomi Silekunola'S tó pèsè rẹ̀. Ọlọ́run má sọ wá ní súnábù. whether they like it or not, orúkọ yẹn ti lẹ̀ mọ́ náà, ó ti lẹ̀ mọ́ Olori Naomi lára. 32 children 32 children a ti ṣe. ìgbà tó lóye Sunday Igboho ṣe Àdìsá ọmọ adé ẹ mọ́
tí bàbá ń bẹ nílé, èmi ni mo máa organize Christmas giveaway tá a máa ń ṣe. àyè ní káwọn èèyàn wá fi gbogbo ara tò, a máa ń gbé lọ sínú ìgbèríko ni. tó bá ṣe wípé èèyàn 1000 la fẹ́ fún, a ti pèsè rẹ̀ sínú àpò. tó bá ṣe wípé 200 la fẹ́ kó lọ sí àbá orí òkè, a gbé 200 lọ. tó bá ṣe pé iye báyìí la fẹ́ kó lọ, a gbé iye báyìí lọ. ìgbà tí Olori Naomi mọ̀ pé òun fẹ́ ṣerú ètò yìí, kí ló dé tí ò designate ẹ̀ kó pín káàkiri wípé ọ̀dà o, ẹ̀yin kan o, ẹ lọ sí Àgídìgbò o, ọmọ tí ó bá ti ju bíi 500 lọ, ẹ lọ gba tiyín bẹ̀. ẹ lọ sí Fresh FM, ọmọ tí ò ju 500 lọ, ẹ lọ gba tiyín. ẹ lọ sí Lágelú, ẹ lọ gbà. débi wípé ẹ kàn fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò for nothing sake. a lè sọ pé ìdájọ́ òdodo kankan tá a ń pè fún, torí pé igi ti wó sílé agbẹ́dó. àwọn alágbára lọ̀rọ̀ yìí kàn. sáwà ni wọ́n pa wọ́n rọ́pò ọmọ ni. ìdí ni èmi náà wá ń pe gbogbo ẹ̀yin tó lódùmarè ṣẹ́gi ọlà fún. mò ń pe olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé àwọn ètò tán tí máa ń ṣe tẹ́lẹ̀, àti gbogbo ẹni bá fẹ́ràn olóyè Sunday Ìgbòho, these are time we should put smile on the faces of the less privileged. àwọn aláìní, àwọn àkókò yìí lọ nílò ẹ̀yin tẹ́ ẹ ní. ẹni bá lówó àpò báàgì ìrẹsì kan, tán bá pín àpò báàgì ìrẹsì kan fún èèyàn 10, I think a Congo is 30. That is 3 Congos. wọn à ní délé kí wọ́n ṣépè, wọ́n ṣàdúrà. àìróúnjẹjẹ ló jẹ́ kí òbí mi ò kó ọmọ bíi 10 lọ síbi ètò yẹn lónìí. òbí tó kọ́ ọmọ bíi 10 lọ, ẹ dákun, bó o ló ṣe fẹ́ ràgàbó 10 tí ó protect wọn lọ́wọ́ aburú. àmọ́ wò pé tẹ́lẹ̀ yìí bá gbà, tí Táyé gbà, Kẹ́hìndé gbà, Ìdòwú gbà, Àlàbá gbà, Ìdògbé gbà, gift ọ̀pọ̀ ńlẹ̀ àwọn ò rí nǹkan jẹ. eléyìí ló fà á. àwọn èèyàn wọkọ̀ wá as far as Ìwó, Ìkirè, nítorí kíni? torí ẹ̀bùn tí ò pé 20,000. wọ́n pàdánù ẹ̀mí wọn dànù. mo kẹ́dùn lẹ́ẹ̀kan sí i pẹ̀lú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọlọ́run dáwọ́ bí dúró ilẹ̀ Ìbàdàn, àní rírú eléyìí mọ́, torí wípé irú eléyìí ò fẹ́ ṣẹlẹ̀ rí nílẹ̀ Ìbàdàn. gbogbo nǹkan Ìbàdàn ní ṣe pẹ̀lú àlàáfíà. mo kẹ́dùn púpọ̀ jù pẹ̀lú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, pẹ̀lú gbogbo ọmọ Ìbàdàn pátápátá, àtàrà àti olùgbé ilẹ̀ Ìbàdàn. mo kẹ́dùn pẹ̀lú gbogbo wọn. mo wá kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tí àjálù yìí tọ́kàn. mo sì ń ṣe ládùúrà wípé kí Olódùmarè kó jẹ́ kí àwọn tó sì wà ní ilé ìwòsàn káàkiri UCH, Moli, Adéọ̀yọ́, hospital yìí náà ní Basọ̀run, dà pé bí hospital bíi 5-6 ń làwọn èèyàn ti ń gba ìwòsàn lọ́wọ́lọ́wọ́. kí Olódùmarè kó fọwọ́ tọ́ wọn, kán dẹ̀ rí ìwòsàn. àwọn tó kú àfihàn wọn, akẹ́dùn púpọ̀ pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí. àkó ara fẹ́ra kù.
ìbànújẹ́ ńláńlá ni kí màjèṣín ó tójú òbí ẹ̀ rọrùn. Ojú àwọn òbí ẹlòmíì lọmọ míì ṣe gbé ẹ̀mí mì lónìí. Ẹlòmíì ò bí ju ọmọ kan lọ, ọmọ kan tó tún mú lọ kò mú padà. Ikún sá lọ, àdá tó jùnà. Èyí ẹ̀bùn wọn ò rí, èyí ọmọ tí a mú lọ wọn ò rí dá padà. Òfò ọ̀nà méjì ló ṣẹlòmíì lónìí. At the end of the day wọn ò rí prógráàmù yẹn ṣe mọ́. Ìgbà tó ti la pé ẹ̀mí ti bọ́ lọ́pọ̀lọpọ̀. Stampede, ìtẹra ẹni pa ni ló ṣẹlẹ̀ ńbẹ̀. K'Olódùmarè kó là wá, ká má rí irú ẹ̀ mọ́ nílẹ̀ Ìbàdàn, ká má rí mọ́ nílẹ̀ Ìbàdàn. Ó mà ṣe o. Ojú mi jojú ẹkún òun lè sùn. Torí wípé I know what it takes to be a father. I know what it takes to be a mother. Abiyamọ lèmi náà. Níbo làwọn tá pàdánù ọmọ wọn, níbo náà ti fẹ́ bẹ̀rẹ̀? Olori Naomi, ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣagbátẹrù ètò yìí, ìní fún yín lépè. Àmọ́ ìtọ́ bá tọ́ sí yín Olódùmarè ó fún yín. Toró yẹ kẹ́ ẹ mọ̀ wípé there should be proper arrangement. Àwọn màjèṣín lẹ́pè. Àwọn màjèṣín, àmà léńjẹ tọ́jọ́ orí wọn kéré jọjọ. Tíbẹ̀ bá ti wà jampad, ẹ lè expect kí a manage láti rescue ara wọn. Ẹ kà fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò lásánlàsàn. Bẹ́ẹ̀ ọmọ ọ̀pọ̀ yín bẹ́ẹ̀bi tó ti ń gbádùn. Ó mà ṣe o. Ẹ jẹ́ dákẹ́ báyìí kí n má máa wí nǹkan mi, màá kàn máa ṣe àwọn èèyàn tí ó pọ̀. Torí màá sọ̀kò ọ̀rọ̀ sí orí àpèrè Ọ̀nìrìṣà. Àmọ́ mi ìfẹ́ ṣe bẹ́ẹ̀. Wàláì. Àwọn ọmọ 32 ni wọ́n ti kà so far. 32 tí ọ̀pọ̀lọpọ̀ sì ń bẹ lórí pé yóò yè àbí ò ní yè. Ẹ wo, àní ṣòfò ọmọ, àní pàdánù ọmọ. Ọmọ ẹlẹ́yẹ ò ní síwájú, oníwájú ò ní kẹ́yìn. Àmọ́ ti ṣẹlẹ̀ lénìí, ẹlẹ́yẹ àwọn kan ti síwájú, oníwájú wọn ti kẹ́yìn. Ó mà ṣe o. What a sad day. Bad Wednesday in Ibadan land. Ẹ wo, mo ń lọ sùn, ó dàbọ̀.